Ẹ̀yin èèyàn lé èwo lẹ ṣe ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Gist tá a gbọ́ yìí ó tún lágbára o. Wọ́n ní ìyá Onifa ọ̀nà sọ̀rọ̀ o wípé kábíyèsí wọn kíyèsára o. Wípé gbogbo àwọn ìyàwó tí kábíyèsí kó sínú pálàsì wípé kì í ṣe ojú tí kábíyèsí fi ń wò wọ́n ni wọ́n fi rí wọn o. Wípé kábíyèsí ń fi ojú obìnrin wò wọ́n. Wípé ṣùgbọ́n gbogbo nǹkan tí àwọn bá kábíyèsí bàbá wo Erin ńlá sọ. Wípé bàbá wo Erin ńlá ò tẹ̀lé ìmọ̀ràn àwọn o. Wípé ṣe ni bàbá wo Erin ńlá ń ṣe nǹkan tó ń wù wọ́n. Ẹ̀yin náà mọ̀ wípé recently ni kábíyèsí bẹ̀rẹ̀ sí gbé ìgbésẹ̀ pé àwọn fẹ́ yàwó. To the extent pé a gbọ́ pé wọ́n mú àǹtí wa Canada wá sí inú palace tí wọ́n bẹ̀rẹ̀ sí ṣe birthday fún àǹtí wa Canada. Ìgbésẹ̀ tí kábíyèsí máa ń gbé tán bá ti rí pé wọ́n fẹ́ dá Queen Naomi padà wá sínú palace. Lẹ́yìn yìí la máa gbọ́ pé kábíyèsí ti ń gbé ìgbésẹ̀ láti fẹ́ yàwó mi. Ó ti ṣẹlẹ̀ rí nígbà tí Dr. Elizabeth. Ẹ̀yin èèyàn lé, ìgbà tí wọ́n wádìí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí, wọ́n ní kì í ṣe nǹkan kékeré ni wọ́n fi ṣe kábíyèsí o. Wípé ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí, wípé kì í ṣe ojú lásán. Wípé ṣé mọ̀ pé there was a time tí wọ́n ní ẹ̀gbọ́n wọn ọkùnrin, wípé ó jáde pé táwọn bá ká anything mọ́ àwọn obìnrin yẹn lọ́wọ́ pé wọ́n fi ṣe nǹkan fún kábíyèsí ní pé irú obìnrin bẹ́ẹ̀ àwọn máa lé dànù kúrò nínú palace ni. Ìyá Onífá ní àwọn ti warn kábíyèsí several times ní gbogbo ìgbà wípé àwọn obìnrin yìí kí kábíyèsí má ní nǹkan kan bá wọn ṣe mọ́. Wípé torí gbogbo ìgbà tí kábíyèsí bá ti ní nǹkan bá wọn ṣe, ìgbà yẹn ni oríṣiríṣi nǹkan máa ń ṣẹlẹ̀ sí kábíyèsí. Wọ́n ní ṣùgbọ́n bàbá wo Erin ńlá wọn ò dáhùn. Wọ́n ní tí ìyá Onífá bá ti sọ̀rọ̀, ìdí ọ̀rọ̀ yìí ni kábíyèsí á tún padà sí. Wọ́n á tún máa ṣe nǹkan tó yẹ, nǹkan tó ní kán má ṣe gangan ni wọ́n á tún lọ ṣe. Wọ́n ní wọ́n ní ìyá Onífá ní ìwà tí bàbá wo Erin ńlá wù yẹn, wọ́n ló ti sú àwọn. Nítorí pé àwọn ò lè mú wọn jáde nínú epo. Kí bàbá wa tún wá mú ara wọn kan tún lọ máa fi yí epo. Àà, wọ́n ní ìyẹn ò dáa. Wọ́n ní ìgbà tí àwọn wá sí inú pálàsì bàbá wọn Erin ńlá, àwọn ti wẹ gbogbo àwọn oríṣiríṣi àmì tó wà lára wọn kúrò. Wípé pálàsì yẹn gan wọ́n ti clean ẹ̀ dáadáa. Wọ́n ní ṣùgbọ́n bàbá wo Erin ńlá náà ń fi ọwọ́ ara wọn náà fi ń fa gbogbo àwọn kìíní padà sí inú pálàsì wọn. Wípé níìsín gbogbo àwọn obìnrin yẹn ti padà sínú pálàsì. Gbogbo wọn ti wà nínú pálàsì báyìí. Recently la gbọ́ pé àǹtí wa àti àǹtí wa Canada ń jà sí apartment Queen Naomi. Èyí tó jẹ́ pé wọ́n lọ gbé orí màálù sí. Wọ́n náà ń jà seriously ni. Wípé tàǹtí wa ní láyé òun ò lè kúrò ńbẹ̀. Kábíyèsí náà dẹ̀ wà nínú pálàsì yẹn títí àǹtí wa fi kẹ́rù wọbẹ̀. Ẹ̀yin èèyàn lé, kì í ṣe nǹkan kékeré. Allegedly bí a ṣe gbọ́, ṣé mọ̀ pé mo máa ń sọ fún yín, mi ò bá kábíyèsí gbé inú palace ṣùgbọ́n nǹkan tá a gbọ́ làwa torchlight sí tó ń lọ lórí social media. Bí a ṣe gbọ́ nìyẹn o, wọ́n ní ìyá Onífá ní tí kábíyèsí tí wọ́n bá ṣì ń fi gbogbo ọ̀rọ̀ yìí ṣeré, wípé ó máa get worst sí ni o. Wípé nǹkan tó máa ṣẹlẹ̀, pé nǹkan tí ò dá ló máa ṣẹlẹ̀. Wípé àwọn òde lè máa sọ̀rọ̀ yìí lójoojúmọ́. Wípé kí ló dé tó jẹ́ pé nǹkan tí wọ́n bá ti sọ fún kábíyèsí pé kí kábíyèsí má ṣe, nǹkan yẹn gan-an ni bàbá wo Erin ńlá lọ ṣe. Wípé kábíyèsí wá sọ àwọn obìnrin yìí, wọ́n wá sọ wọ́n di pé kò sí nǹkan kan. Wọ́n ní tí bàbá wa bá ṣì ń súnmọ́ wọn, tó dẹ̀ jẹ oúnjẹ tó ń sè. Ṣé mọ̀ pé there was a time tí wọ́n ní pé kí àwọn obìnrin kan má so oúnjẹ fún kábíyèsí mọ́. Wípé Queen Naomi nìkan ni kán máa so oúnjẹ fún bàbá wo Erin ńlá.
gbogbo àwọn nǹkan tí ìyá Onífá rí ń gbà yẹn nìyẹn. In fact gan wọ́n láwọn àwọn tó yẹ pé wọ́n ń dífá náà sọ fún kábíyèsí ńgbà yẹn wọ́n ní kò tiẹ̀ tún wá ń ṣe ìyá Onífá kó tó wá di pé ìyá Onífá tún wá rí tiwọn. Oríṣiríṣi nǹkan ni wọ́n ń rí nínú palace. Oríṣiríṣi nǹkan náà ń rí nínú palace tí wọ́n ní àwọn olórí ń mú wọ inú palace. So kì í ṣe nǹkan kékeré o ní bàbá Erin ńlá go through. Ṣùgbọ́n gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ yìí wọ́n ní kábíyèsí ló fi ọwọ́ ara wọn fa gbogbo ẹ̀ o. Wọ́n ní torí wọ́n ti sọ fún kábíyèsí pé kí wọ́n make sure pé wọ́n sún mọ́ àwọn olórí mọ́. Ipe tí wọ́n bá ti lè sún mọ́ àwọn olórí mọ́, wọ́n á lè yege gbogbo àwọn oríṣiríṣi nǹkan tó ń gbé wọ inú pálásì bàbá Erin ńlá. Wọ́n ní ìgbà tí kábíyèsí ò dẹ̀ gbọ́ tó jẹ́ pé ọ̀rọ̀ ìyàwó ni kábíyèsí tún gbé sọ́kàn ní ìsìn. Wọ́n ní ó máa le àfi tí kábíyèsí bá tètè lọ tú èrò ara wọn pa kí wọ́n jáwọ́ nínú gbogbo àpọ̀n tí ó yọ̀ kan gbómi lákaná kó change gbogbo ìrìn tí wọ́n ń rìn pẹ̀lú àwọn olórí yìí. Wọ́n ní ìgbà yẹn ni wọ́n á tó rójú tú ọ̀rọ̀ o. Ẹ̀yin èèyàn ilé kò jẹ́ bó ṣe jẹ́ bí mo ṣe ń sọ àlẹ́jì ní gist yìí o. Mi ò bá kábíyèsí gbénú palace nǹkan tá a gbọ́ làwa torchlight sí. Ẹ dẹ̀ mọ̀ pé nǹkan tá a bá dẹ̀ gbọ́ náà oríṣiríṣi ẹ̀ ni à ń rí. So ẹ̀yin èèyàn ilé bí a ṣe ń sọ lọ, bàbá Erin ńlá ní láti kún fún àdúrà o. Àdúrà ló ń gbà, agbára kì í gbà o. Orúkọ mi ni Máṣọlá Yorùbá ni à ń sọ lórí ìkànnì yìí. À ń sọ nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. À ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Ẹ̀yin tẹ́ bá ti subscribe, ẹ subscribe kẹ́dẹ̀ tẹ notification bell yín so that a bá ti post any gist ẹ máa rí. Okay. Ní ọlá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up o. Please share this video, like and subscribe. God bless you all. Mashola Gist TV. Love you all.